Ìbàdàn tó tó fún Ìbàdàn béèrè ó tó sẹ́ Ìbàdàn tó ṣe pé wọn a máa yí ọ̀rọ̀ téèyàn sọ mọ́ èèyàn lọ́wọ́ gan a tó ń béèrè ní téèyàn sọ. Akọ́láwọlé ọmọ Olootu dé. Campaign lásán gómìnà kan ṣe ń bàdàn tí wọn ò fi jọ wọlé lẹ́ẹ̀kejì. Kò sí gómìnà títí ń jẹ tó popular tó. Nínú gómìnà olóṣèlú tó popular tó lókìkí bíi rẹ̀ àfẹ́ rí. Síbẹ̀síbẹ̀ ọkàn ṣe campaign lọ́ba bọ́ sáwọn Ìbàdàn lọ́wọ́. Wọ́n ní ẹ̀ wá gbà wá ọmọ náà kọ̀ sọ́mọ Ìbàdàn kankan tó kójú òṣùwọ̀n. ń gbọ́ sọ wí bẹ́ẹ̀ ìyẹn bá ń gbà bí ẹ̀ ń gbàgbọ́ ọtí ló di gbá yìí. Ẹni ẹlẹ́ni wọn ò jọ wọlé mọ́ o. Kò sì sí ìsí gómìnà tó gbé gbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí tó lókìkí bíi rẹ̀. Tá a bá yọwọ́ Awólọ́wọ̀ tán àtúmọ̀ mẹ́ta ń sọ yìí. Ó jọ wọlé wọ́n yí ọ̀rọ̀ rẹ̀ mọ́. A tó ń béèrè físíkà ntí íńtánẹ́ẹ̀tì ẹ̀ parọ́. Tí a bá sọ lórí íńtánẹ́ẹ̀tì ọ̀ràn burúkú ni o. Oríire ti dé fún gbogbo wa. Sílé alámọ̀ ni wá ní gbogbo Ìbàdàn. Ṣé ilé gbogbo Ìbàdàn ilé eléwé là ń gbé? Ṣé gbogbo ilé Ìbàdàn ni ò ní POP? Ti wà ní kalẹ̀. Gbogbo ìlú tí ń bẹ àgbálá ayé yìí Amẹ́ríkà ní London ní gbogbo ìlú tó popular. Bẹ́ẹ̀ dé France bẹ́ẹ̀ dé gbá bẹ́ẹ̀ dáwò bẹ́ẹ̀ dé Germany. Ghetto wà nílùú kọ̀ọ̀kan. Gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní ghetto tiẹ̀. Tẹ́ ẹ bá dé ghetto London ẹ rò pa níbo la wa tó já sí. Bẹ́ẹ̀ náà ní l'Amẹ́ríkà. Ọmọ Nàìjíríà mi ò lè gbé ghetto Amẹ́ríkà. Ó ti dé, ó ti dé, ó ti dé. Tó wá láti Nàìjíríà tí wọ́n bá pé ghetto tó ọmọ gbé ni yóò pọ̀ ọlọ́mọdé òun ò gbé bí yìí o. Kọ́láwọlé ọmọ Olootu dé. Ìlú èyí lajúlajú kọ́mọ̀ ní ghetto tiẹ̀. Kódà ghetto wà ní Saudi. Ẹni júwe bẹ̀ fún yín. Tẹ́ bá bọ́ ṣe bẹ́ẹ̀ bá lọ sí Saudi ẹ béèrè pé níbo ni àwọn ọmọ Nàìjà níbo la pọ̀ sí jù pàápàá jùlọ tí wọ́n wá látòkè ọ̀yà. Ghetto wà ní Saudi tó dá lójú bí àdá. Ní àbá lanu gbàgà tó bá sọ báwọn àfi kọ́lọ́run bá yọ kó ń bẹ̀. Ọlọ́run yọ wàhálà kó lọ́rùn ọwọ́ so wí bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ ọ̀tsọ̀ bẹ́ẹ̀ ọ̀tsọ̀ bẹ́ẹ̀ ọ̀tsọ̀ bẹ́ẹ̀ ọ̀tsọ̀ bẹ́ẹ̀ wàhálà dé. Mú nọ́mbà yìí o. Oríire ti dé fún gbogbo wa o. Artist ẹyọ kan tọmọ Ìbàdàn lásán bá fọ́lò rẹ̀ yọ ọmọ jẹun tí ó fi dọjọ́ kú. Ara àwọn artist tó jẹ́ pé Ìbàdàn ni à ń gbé gbogbo ń tá artist máa ṣe láyé ni à ń ṣe ara wọn ní Yínká Ayéfẹ́lẹ́. Bọ́ ọ bá ní olówó ọ̀dá rédíò lẹ̀ olówó Yínká Ayéfẹ́lẹ́ ọ̀dá rédíò lẹ̀. Bọ́ ọ bá lò lówó ọlọ́ọ̀lú èbó bí ẹni lo kwaba Yínká Ayéfẹ́lẹ́ bọ́ bá fẹ́ jẹun alẹ́ ní London lónìí yọ jẹ́ ń bẹ̀. Tọ́ ọ bá lò lókìkí olóòde lọ́sọ̀ọ̀sẹ̀ nílùú tọ́ wà ọ̀hún á bí wọ́n lọ wo róstàrà sídìí Àyìndé yọ sọ fún ọ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ kọ́ ni tiẹ̀ o àwọn kéré pé yóò lòde mẹ́ta mẹ́rin lọ́sẹ̀. Ọmọ Olootu dé o. Ọba ní ọwọ́ akọrin là ọkọrin lówó àrírò ẹ̀ rí. Àìmọye olórin tọkọrin là ń bàdàn. Ọba lọ kọrin o súnmọ́ gómìnà ọ̀n bá gómìnà kọ̀wọ́ bọ̀wọ́ ẹjọ́ ń jẹ nínú àwo. Ọba táyé kọ́rẹ́ǹsì ń bẹ̀. Bọ́ọ̀ bá ní orin tó ń kọ ìlọ́mọ rẹ̀ fi ṣe rere táyé kọ́rẹ́ǹsì ọmọ rẹ̀ ó dìbò wọlé ọ̀nà rẹ̀ ìgbà tún jáde ó tún parí ẹ̀kọ́ lọ́ọ̀ lọ́sẹ̀sẹ̀ parí báyìí. Bọ́ọ̀ bá pé ìlú èbó mọ̀ làwọn ọmọ mi wà wọn mọ́ Rasidi Àyìndé náà wà nílùú èbó wọn wà ní Canada. Èmi ò rí ntọ́ lórin kan lè pé òun ṣe láyé tí olórin tí ń bẹ ń bàdàn ò gbé sí.
ọ̀dà for instance èmi tí mò ń sọ̀rọ̀ pírẹsẹ́ńtà ni mí Ìbàdàn mò ń gbé látàárọ̀ ọjọ́ mi látogójì ọdún tí mo ti bẹ̀rẹ̀ ọdún 21 rèé wọ́n bá wá ní Èkó ni pírẹsẹ́ńtà kan ń gbé bọ́ bá fì lójú rẹ̀ ọba wádìí ẹ̀ wò kẹ́nikẹ́ni ó rí i pé bá a bá jọ rí bákan náà bóyá a jà á lẹ̀ díẹ̀. àlejò wa tòní ti wà ní. Ìbàdàn lú olókìkí nìbàdàn la wà. ọba dé Ìbàdàn orin tí wọ́n ń pè ní royal pop ordinary pop kọ́ o royal pop tó jẹ́ square meter ẹ̀ tó bá béèrè yẹn wọ́n ń ṣe ọmọ sọ fún ọ mílíọ̀nù tó gbé mílíọ̀nù pa tí èso ordinary pop pé a kàn sán símẹ́ǹtì mọ́ra wọn a kàn mọ nǹkan kan kọ́ royal pop lóyìn tó bá láàfin àwọn ọba Saudi ń bẹ ń bàdàn. bọ̀wá dàfin onímọ̀ọ́lù royal pop lọ́wọ́ àgbẹ̀. lóyìn tó bá láàfin àwọn ọba Saudi àwọn ará Dubai ọba nílé onímọ̀ọ́lù. Lágẹ̀lú ìbà rẹ ká tó máa lọ o. Lágẹ̀lú akọni nínú akọni. Lágẹ̀lú ẹ̀sà èèyàn nínú àwọn ẹ̀sà èèyàn. Kábíyèsí Olódùmarè. Ìyá kan ló bí Lágẹ̀lú tó tẹ Ìbàdàn dó. Ìyá rẹ̀ a máa jẹ́ Yégẹlú. Nílé Ifẹ̀ Òòyè ló ti wá. Nífẹ̀ẹ́ ọ̀dáyé àdó kákọ́bà ń fẹ́ ọ̀ ní àbẹ̀rẹ̀ kákọ́bà ń fẹ́ Òòyè ọ̀gá kọ̀ bẹ̀rẹ̀ ìní wọn kọ́ba nífẹ̀ẹ́ ọ̀ ní ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ ilé ọmọ olódò kan ò tàràrà lúfẹ̀ yọ́ọ́ mọ̀ sàn wéréke yọ́ọ́ mọ̀ sàn wéréke. Ó dé Àyìnkùlé Olúfẹ̀ lọ́ba dàbàtà. Ó ń pélé ojú ọ̀gbọ́dọ̀ bù mú alàbàjà wọn ọ̀gbọ́dọ̀ bù sánsẹ̀. Ògédégèdégédé ń sọ̀bọ̀rọ̀ ojú ní ọ̀pàmì odò náà gbẹ. Àmọ́ yà mí lẹ́nu ńgbà táwọn èèyàn bá ń béèrè wípé. Olójú ọjọ́ ìmọ̀lẹ̀ dé. Bàbá Àjìnàdù Ìgèrèpá Ewèlè. Wọ́n á ní sọ́mọ Ìbàdàn ni ó ṣe agbọ́bàdàn tó bá wọn. Tẹ́ ẹ̀ bá gbàgbé bàbá Ìgèrèpá olókópa látòsà nínú eré ẹ̀fúnṣetán níwúrà Yorùbá pọ́nbélé Yorùbá àbànà ló sì sọ ń bẹ̀. mo wá mọ̀ ń mú wá ṣèrántí wípé Ìbàdàn nífẹ̀ẹ́ Ifẹ̀ náà ní Ìbàdàn. ọ̀gọ̀rọ̀ tí ń bẹ ń bàdàn lónìí Ifẹ̀ láti ṣẹ̀ wá pàápàá jùlọ bàbá wa tó tẹ Ìbàdàn dó Ilé Ifẹ̀ ló ti wá. lóòótọ́ Ìbàdàn ìlú àwọn jagunjagun ni kìí ṣe no man's land o ìrè ń tẹ́ sọ lẹ́kọ̀ọ́ tó di wàhálà sí yín lọ́rùn o kìí ṣe no man's land ní Ìbàdàn o ìlú àwọn jagunjagun akọni nínú akọni alágbára ló lè jẹun ta nìbàdàn ẹnìkan ẹgẹ ò lè wá bàdàn kó jẹ lọ o ẹ̀ńtọ́ bá jẹ́ champion nílùú ẹ̀ tí wọ́n rí i pé ìlú yìí ọ̀gbà mi mọ́ jẹ́ mọ́ lọ sáàrin àwọn akọni ẹgbẹ́ mi àwọn ní á tẹ̀lé jọ tí wọ́n tó tẹ Ìbàdàn tí Ìbàdàn fi fẹ̀ tó báyìí Olúyẹdùn ọlọ́mọ bíi tí í ṣe Látòsà ọlọ́mọ bíi tí í ṣe Ògúnmọ́lá ó níbi ó ti wá. Àlejò wa tòní ti wá. Àlè Ìwó nìbàdàn ó níbi ó ti wá bá àti ẹ̀gbọ́ gbogbo àṣàgbọ́ Àlè Ìwó Àlè tó tòde Ìwó wá. Today ó ṣẹlẹ̀ kẹjọ.
àwọn alágbára ńlá tí a bá dé Ìbàdàn nínú òkìkí wọn ó ti kàn ṣé ẹ mọ̀ pé òkìkí kan la gbọ́ kàn lọ Ìlọrin òkìkí iyọ̀ la gbọ́ kàn lọ Èkó òkìkí tábà la gbọ́ la rán mọ nílùú àìmọye ó dolúgbùrò láàárọ̀ èyí bẹ́ẹ̀ gbùrò mi ẹ wá mi ẹ wá ń towó ẹ má fi kòròǹfò owó wá mi o 2025 la wà má fi kòròǹfò ọwọ́ wá mi o ẹ wá mi towó ó dolúgbùrò bẹ́ẹ̀ bá ti gbùrò mi ẹ wá mi sí rere àwọn olókìkí tó jáde láti ìlú wọn wá wọ́n ti ń gbùrò wọn ṣé ọmọ àrọ́mọdọ́mọ alágbára ni àwọn ba Olúyọ̀lé látọ̀yọ́ àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ ẹ̀ńtọ́ wá látàkímọ̀rin ẹ̀ńtọ́ wá láti fèèṣù gbogbo àwọn alágbára yẹn bí ìgbà tí àwọn èèyàn lọ rèé bí ìgbà wọn lọ rèé torojọ sí diaspora tá a mọ̀ pé ọmọ Iléṣà wà ń bẹ̀ o ọmọ Ifẹ̀ wà ń bẹ̀ o ní London wọ́n bá pé wọ́n ń ṣẹgbẹ́ ọmọ Yorùbá kálukú lọ́mọ bí ó ti wá ọmọ Èkìtì wà ń bẹ̀ ọmọ Ìbàdàn wà ń bẹ̀ ọmọ Ifẹ̀ wà ń bẹ̀ bí Ìbàdàn ṣe fẹ̀ tó fi jẹ́ pé kò lópinnu. Ìbàdàn ìlú olókìkí ìlú Àjàyí ìlú Òjó ìlú Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ológun ọ̀bọ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà gbórin tẹ́kù àkàkọ́ ńgbà kan ni ó ní ẹni tẹ́rì ẹ̀ bá ti dàrú ló lè fọmọ Ìbàdàn ṣeré wọn ò fọmọ Ìbàdàn ṣeré o Ìbàdàn.